ẹ jẹ́ n dúpẹ́ f'Oníbùwọ̀ rẹ̀, ẹ jẹ́ n dúpẹ́ f'Oníbùwọ̀ rẹ̀. Abiyamọ tí kò sùn lọ́jọ́ òkúnlẹ̀, pẹ̀lú gbogbo ìlàkọjá tí ò gbé mi lọ. Ẹ jẹ́ n dúpẹ́ f'Oníbùwọ̀. Oh yes, today is a special and joyful day as we celebrate a remarkable milestone, the Golden Jubilee of a darling wife and a beautiful mother, Lady Evangelist Olayinka Elizabeth, Mama Olorire Oni. Adùnbárìnmá tòṣì onílòní jẹ́ ẹni abẹ́lọ́wẹ̀ aya Ọlárìndé ẹ̀kọ́ ayẹyẹ orí kádún 50 ọdún lókè èèpẹ̀ orí ọ̀fẹ́ ni ọgbọ́n orí òpè. Àdúpẹ́ lọ́wọ́ Olúwa Ọlọ́run àánú nítorí tí ó pọ̀ lóore. Happy Golden Jubilee ma Evangelist Olayinka, ọdún yìí ò ní jáṣe mọ́ fún yín lórúkọ Olúwa. Àdùnní o aya ọlá adara níwà dára lẹ́wà bí ọ̀sìn, àdùmáàdán obìnrin rọ̀gbọ̀dọ̀ bí àkún. Ọláyínká aya rere lọ́ọ̀dẹ ọkọ, ẹ̀yin ju Gbóyèga tí ò ní fọ́ láéláé, ò ní kú fọ́tayọ̀. Màmá àwọn àrídùnnú ọmọ owó mama òkìkí ọlá, Mopsy Blessing, mama Sarah, ayé ò ní fọmọ dààmú rẹ̀. Iṣẹ́ tó ṣe láàárọ̀ lọ́sàn-án kò ní dalẹ́ dòfo láṣẹ Ìdùmarè. Adé orí rẹ̀ Gbóyèga Túndé Ọlárìndé, ó ní kórí jẹ́ òṣè púpọ̀ ọdún nínú ìlera pípé. Wọ́n tún ní bá yín dójúde àwọn bàbá tó bí yín lọ́mọ. Àdùnní o báyìí sí o bá a wà Ẹ̀gbá nìyín ọmọ Lísàbí ọmọ Orò lọ́tà, ẹ̀yin lọ́mọ Lísàbí agbòǹgbò àkàlà, Olúgbọ́jọ́bí nìyín ọmọ aṣẹ́rin tí mú mi kíkankíkan, ẹ̀yin lọ́mọ Òru là á ṣèkà ọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùn dé, ẹ̀yin lọ́mọ erin jogún ọlá àrídìí ògo lójú ogun. Ẹ̀gbá lakẹ́ Ẹ̀gbá lòwú Ẹ̀gbá ló ní gbàgùrà. Ọláyínká o ajógbẹrú ni yín má jógbẹ̀kọ torí ẹrú ní sí ni ẹ̀kọ́ kì í sì yàn. Ọmọ Òru là á ṣèkà èèyàn tó bá ṣe lọ́sàn òní lè fara rẹ̀ lọ. Àdùnní o ọmọ onígbò mádé ẹ̀yin gángan lọ́mọ onígbò máwọ̀máwọ̀, àjèjì tó bá wọ gbòòrò yóò dẹni ẹ̀bọ̀ra lé bàbá tó bí yín lọ́mọ. Aya Ọlárìndé o aya wọn nílé Olúkọ̀tún nílùú ọba ìjà ọmọ àṣẹ lókè, ọlọ́ba ọ̀bẹ̀dún ni wọ́n ayin kíní bọmọ lẹ́nu, kéǹgbèjá kéǹgbèso kéǹgbèsókò ẹmú dẹ̀rẹ̀ lọ́ba. Ibùjókòó rẹ̀ ò ní burú fún Àdùnní, aya tó mọ iyì ọkọ, àrídùnnú rẹ̀ ò ní dìbàjẹ́, pẹ́pẹ́pẹ́ lówó ṣàrọ́ àtẹ̀pẹ́lẹsẹ̀ ń tẹ̀nà kórìjẹ́ òtẹlẹ̀ yìí pẹ́. Olólùfẹ́ yín ọkọ yín Gbóyèga Túndé Ọlárìndé ló ní kíkú má payà mi kárùn má yà sọ́dọ̀ rẹ̀ Àdùnní, ògbó láéláé ló gbó ẹ̀dán. Àgbórà kòrò mi ti gbé bẹ́yẹ olóko sẹ́bà pẹ́ nígbó àdàbí èwe kórìjẹ́ òdàgbà bí ara ọ̀rọ̀ kò fọwọ́ pawú kò fèrègì jóbi tuẹ̀tuẹ̀. We wish you many happy returns of the day, Lady Evangelist Olayinka Elizabeth Ọlárìndé, long life and prosperity. Abiyamọ tí kò sùn lọ́jọ́ òkúnlẹ̀, pẹ̀lú gbogbo ìlàkọjá tí ò gbé mi lọ. Ẹ jẹ́ n dúpẹ́ f'Oníbùwọ̀.